kámẹ́rà rẹ̀ lóòótọ́ tí wọ́n ti gbé kámẹ́rà rẹ̀ tí wọ́n bá ti bí ọjà post rẹ̀ ó ti tẹ́bi sọ fún yín tí gbogbo ayé ní pé tí ẹ ṣe tí wọ́n ti pé ojúbù kí ẹ máa ṣe. ṣé bá ti bẹ̀ yín kí ni mo fẹ́ kí gbogbo wọn ẹ̀jẹ̀ ìjọba náà wà kó dá. hello to kana ji ko wallahi ka ji na rincewa ko if I no bring you 20 million come here wallahi tallahi zama kashe mutanen ka wallahi ka ji na rincewa in baka kawo mi 20 million naira ba if I no bring 20 million come here wallahi I will kill your people wallahi zan kashe mutanen ku wallahi so 20 million negotiation babu kai dan duru burka come here wallahi if you move I'll blow your head wallahi come here mo dára mo ṣe àgbákò mo sì rìn ẹ̀dà kùtù ọlọ́run Sumoru Faruku pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀dá ń kàdá ju wọn nílà torí ọlọ́run ìfọlọ́wọ́ bá bẹ̀ ọ́ ní ṣe àgbákò ọ̀ ní lérí ibùsùn ọ̀nù bọ́ọ̀ bá tiẹ̀ gbọ́n tí ìwọ ọmọ kórìí ìkúnlẹ̀ mo wà ń bẹ̀ ọ́ ni kò sí tọ́ fẹ́ẹ́ fi pípa mi ṣe bọ́ọ̀ bá wò mí dáadáa bàbá tó bí mi Fúlàní ni ìyá mi Yorùbá ìran kan náà ni wá bó sì ní bí fún bá jókòó tẹ́yìn fún lọ nígbà ọba pa mí ní kò sí tọ́ fòkú mi ṣe bọ́ọ̀ sì lọ́ọ́ gbé mi kò yẹ ti tí ó gbà mí torí ọlọ́ọ̀gbọ̀n torí ọlọ́ọ̀gbà ẹ máa ń yìnbọn. kí ló tẹ máa yí mo lẹ ti ń bọ̀ ọ̀tẹ̀kọ̀ tó àtẹ̀jẹ́ fún yẹn náà. ṣé ara àwọn tẹ plot kan ni. ní plot wọn ni mọ̀ wọ́n rí. kí mo lè ṣe. ọsẹ ẹbí kámẹ́rà ní sẹ́ni bá ń ṣiṣẹ́ ni. orí burúkú ti bá yín o ẹ ti ṣiṣẹ́ o tẹ́ẹ̀mọ̀ pẹ́ ti ṣiṣẹ́ ẹ ń ṣe fíìmù ẹ ń ṣe orí burúkú ẹ lẹ́ẹ̀ ṣe fíìmù ẹ ronú yí ẹ mọ irú tó yẹ ká ẹ mọ ṣe nínú àsìkò yìí. bàbá ṣẹ́rù báyìí. ẹ̀rù ọba mi ọlọ́mọdé àṣẹgbákò ṣé ń tẹ̀yìn ṣe yìí ó bójú mu nínú àsìkò tá a wà yìí nígbà tá à ń gbọ́ gbọmọgbọmọ tá à ń gbọ́ kidnapping tá à ń gbọ́ Bandit ṣẹ́rù yìí ló yẹ ká ẹ mọ fi ṣe ìṣekúṣe lẹ́kùn léde tí mo ní jáde wá já ewé kọlọmọdé á sì já káwá làbẹ jẹ́wé gàgà kan à ń di pọ́ńpẹ́lẹ̀ 20 million tí ẹ kó níbẹ̀ láàrin mi àti. props ní gbogbo nǹkan tá a. ẹ kó ní burúkú ẹ yà wẹrẹ ẹ fẹ́ sórí burúkú ṣé ni kọ́lé ní ìṣe mo ní ẹ ti kú ẹ̀mí mi pọ̀ ń bí ẹ sọ pé props lẹ́nu kí ló kọ́ mi pẹ̀lú props lẹ́nu. ẹ̀yin ló yẹ kí n máa bẹ̀ wá o because ẹ waste time wa owó láti fẹ́ fún wa kí ni ìyá ẹ pàṣẹ wa jẹ. orí burúkú ń bọ ọjà orí burúkú ọba máa yọ ọ lẹ́nu ọ ní sọ pé mi ló yẹ kí n máa bẹ̀ nígbà tẹ́ ti gbé ẹ̀mí mi gbóni tán nítorí pé n tí ìdákú ní òjá ìmọ̀ pé ẹ̀mí mi ti kó lára mi. ẹ má bẹ̀rẹ̀ wá máa lọ. kí n tó kú omi wọn gbọ́n 100,000. owó kí ni owó kí n tú. ẹ wá máa lọ ẹ bá waste time láti ṣiṣẹ́ náà. a ti explain fún yín pé fíìmù là ń yà sẹ́yìn ewo fíìmù lè ní. ẹ jẹ́ ìṣòro kankan fún yín bẹ́ẹ̀ tí ń wò mí ìṣègbè ni mí o tí n bá ṣítọ́ sí yín lójú ojú yóò fọ́ dànù ni o. ẹ má dé àgbákò lẹ́nu bí tipa yín ò ní ká o ẹ má fa wèrè lọ́yàn ẹ má dà ní tí ẹ tipa yín ò ní ká ẹ má dà á lẹ̀ o tí ẹ bá jẹ́nu bí mi tí mo bá gbé yín ré tìrẹ yín ni o àbí kí n gbọ́ owó kí n tó pọ̀ mí o mo sọ fún yín pé ẹ ti ṣe orí burúkú ẹ ti gbé ọpọlọ mi sá lọ ẹ sọ fún mi gba 100,000. aṣáà ti bẹ̀yìn kékeré máa lọ kí ló dé náà. ó yẹ ọ̀dà àwọn òtóbi ilé ìlọ́mọ ẹ̀mí ti ṣáà tì kó dà fún ọ ni kájọ dà lẹ́lẹ̀ kájọ jà gbọ́nsẹ́ ipa yín lè ká mi ṣé ilé mú mi ni ṣé ilé mú mi ni tí ó bá ṣe pé ibo kan wọ́n pé kiri ipa yín ká mi ni. ìbọn tí mo rí ni ọmọkùnrin yìí bàbá o tí ẹ bá ti wọ ìbọn ni o tí a bá yọ tì máa kó ipa yín ò kà mí. ẹ ti ń constitute ní sars. èmi constitute ministers kò ní dà fún ministers rẹ ministers yìí gangan tẹ́ǹtàn gangan mo fẹ́ rí ipa yín kò wà láàrin lójú ẹ mọ tí ẹ dánwò wọ ẹ tí mọ tẹ wọn eré la pé ẹwẹ ẹgbẹ iṣẹ́ nípa yín ṣe dé. tọ́wọ́n ní kọ́ni ayé ẹ fẹ́ bàjẹ́ ni tọ́wọ́n ní kọ́ni yìí tó bá ti wọ̀ káwa post ẹ̀ tó bá jẹ́ pé jẹ́ ìṣẹ́ ń kojú mu ẹ ti jẹ́ Boko Haram ẹ ń gbé kiri ẹ wá lọ pé nítorí alẹ́ ẹ jẹ́ àwọn ènìyàn. ṣé lórí ọ̀rọ̀ yìí nàlẹ́ múra kankan lé lórí báyìí. kò yẹ kí n múra kankan ó yẹ kí n múra òkété mi kò yẹ kí n múra kankan ìjà ìṣẹ́ bí ẹ̀rọ pọ́pọ́ jù mọ́. ṣé ẹ mọ tẹ́ ń dánwò káàkiri gbogbo àdúgbò ni ẹ dákọ̀ 20 million fún yàn ẹ ń gbé Boko Haram síwájú wa ẹ rí yín burú ni. a ti kó ọ̀nsẹ́ẹ̀tì ẹ ṣe bọ́ kò sí bọ́ ń bẹ̀ mọ́ kò sọ́ta ń bẹ̀ òun ni. ẹ tó kí n kí ní orí burúkú yìí tẹ́ ṣe jáde. ẹ̀yin ló yẹ kẹ́ ẹ bẹ̀ wá ẹ ti bá ṣe jẹ fún wa. kémi bẹ ìwọ ẹ̀mí tẹ́ ti fẹ́ pa pẹ̀lú ẹ̀jẹ̀ rúru
Nígbà ìpariwo 20 million tí mo dédé rí ìbọn mi. Kí lè wá débi? Kí ni tí ẹ wá débi? Ṣé mo pé ẹ̀kúlé lélẹ̀ wá ní? Kò tí ẹni tó lè dígí lọ. Kọ́mọ mo ránṣẹ́ kó kámẹ́rà ni kẹ́lẹ́ dùn mo bẹ̀ ń ṣẹ́ àbọ̀já wòlé ni. Ṣé mo ránṣẹ́ kó kámẹ́rà ni? Ẹ ṣe wọ́n tí wọ́n ṣe wù yí ẹ ṣe oníbùkún fíìmù ẹ̀dá ìṣe fíìmù. Nǹkan ṣẹlẹ̀ nínú ìlú tí gbogbo ìlú ò ṣàwárọ̀. Ìyẹ́bù ọ̀rí ìbọn fẹ́ kìíní jì kó ló rò pé fẹ́ kìíní. Prof ni a ti ṣàlàyé ẹ̀ ẹ̀dẹ̀ múra àtọmọdé àtàgbà ní níbọn níṣì ọwọ́ sọ kẹ́mi rò pé ṣé ti mí ni wà tẹ́lẹ̀. bàbá yìí tó bá ọ̀rá ní ìbọn tó bá bá mi wàhálà ni o èyí rẹ̀ mọ̀ pé kúrọ̀sì ni o èmi ò gbà owó kẹ́ni tó pọ̀ mi ọmọdé yìí ọ̀pá kí ni. iṣẹ́ wo lẹ̀ ṣe sí wa lọ́wọ́ tẹ́ fẹ́ gbowó. ẹ jẹ́ má bínú ẹ jù. tẹ̀tẹ̀ wò mí ẹ̀mí mi ò lọ báyìí lẹ́yìn. aṣá ti ń bẹ̀ yín. ọbẹ̀ mi náà ṣe pé bá bẹ̀rẹ̀ bí ìjẹ́jú méjì sí sẹ́mi mi bá bọ́ ọmọ yìí lọ́wọ́ ẹ̀dà gbáko ìgbowó ẹ̀rùjẹ́ dúró ní kúrò. ẹ ti lè wà náà. ọmọ sọ wọ́n yóò bá wa ṣiṣẹ́ tó fẹ́ kó wọ́n wéṣì ni. ọmọ tẹ̀lé àtẹ̀lẹ́ tí jí ní òkè àtẹ̀lẹ́ tí ń ṣe gbogbo ń tẹ̀sí kò sẹ́ni tó lè ní kí n mọ̀ gbowó ní gbowó kíni. jẹ́ ìmọ̀tẹ́ bá mi gbòòlì ẹ tẹ̀ mí wọlé pẹ̀lú 20 million ẹ wá gbé mọ̀tí mi lọ́rùn ẹ fẹ́ pa mí ẹ̀wọ́n jọ pé ń ṣe fíìmù ní fíìmù oníburúkú. ẹ ṣe gbọ́ 20 million tẹ́ ń bọ̀ wá yíra. orí bàbá ẹ òkè jẹ́kílẹ̀ mi jẹ́kílẹ̀ mi gbọ́ 20 million. ẹ fi orí burúkú ẹ fi ṣe ayọ̀yọ̀ o ẹ fi orí burúkú ṣe ayọ̀yọ̀ o orí burúkú ẹ fi ṣe ayọ̀yọ̀ o. ẹ jọ ẹ wá máa gbọ́. ẹ̀yin jagunle ni lọ́dún ní káyọ̀ mọ̀ burúkú ọ̀ pàkínní òdu tó kámi kò jẹ́ lóhùn kámẹ́rà rẹ̀ kò jẹ́ kámẹ́rà rẹ̀ kámẹ́rà kìíní. ẹ ti ń là tẹ́ ẹ bá ti ń lọ ṣàwọn máa ṣe wa lọ. tí n pín mọ́ kékeré ẹ tún mọ́ sí lọ ẹ̀pẹ́ mi bí n bá fi ọlọ́dẹ kó yín ẹ̀kọ́ mi lọ́ọ́ máa lè. tí ẹ bá dẹ́wọ̀ níbi bí ó bá ti bójú mu fún yín tẹ́ ń gbé kíní orí burúkú kíní ẹ wá ẹgbẹ́ kíní márùn ẹgbẹ́ kíní ẹ sọ pé ẹ ṣe kíní. ẹ mọ tẹ dẹ́wọ̀ ni. violence lele yìí. kò ní tẹ fún violence lẹ́ndẹ̀ ǹjẹ́ yìí dẹ́wọ̀ ìṣe violence ṣé ẹ mọ̀ pé ti pa mí sílẹ̀ lẹ̀ torí pé tí mi báyìí. ẹ kọ́ mọ̀ dání ẹni kì í ṣe bọ́n drop sí ni náà. ọba ṣiṣẹ́ pẹ̀lú táìmù ní má jẹ́ kí kámẹ́rà yìí wéṣì. aṣá ti bẹ̀yìn ṣé tẹ bá jọ kámẹ́rà ni kò ní jẹ́ kò jẹ́ sọ fún kámẹ́rà tó bá ti pé à ń kámẹ́rà rẹ̀ lóòótọ́ tó bá ti pé à ń kámẹ́rà rẹ̀ tí wọ́n bá ti bí ọjà post rẹ̀ ó ti tẹ́bi sọ fún yín tí gbogbo ayé ní pé tí ẹ ṣe ṣe tí wọ́n ti pé ó bójú bu kí ẹ máa ṣe. ṣé bá ti bẹ̀yìn kí ni mo fẹ́ jẹ gbogbo wàhálà ẹ̀jẹ̀ ìjọba làwọn kò dá tí wọ́n ti pé dẹ́yìn ṣe ó bá bójú bu bó lè ṣe fíìmù orí burúkú ẹ ṣe fíìmù Bandit. we don beg you now. ìlọ kò tí ẹni tó lè ní kí lọ kò tí ẹni tó lè ní kí lọ. kọ́mọ mo ránṣẹ́ kó kámẹ́rà ni kẹ́lẹ́ dùn mo bẹ̀ ń ṣẹ́ àbọ̀já wòlé ni. ṣé mo ránṣẹ́ kó kámẹ́rà ni. ẹ ṣe wọ́n tí wọ́n ṣe wù yí ẹ ṣe oníbùkún fíìmù ẹ̀dá ìṣe fíìmù. nǹkan ṣẹlẹ̀ nínú ìlú tí gbogbo ìlú ò ṣàwárọ̀. ìyẹ́bù ọ̀rí ìbọn fẹ́ kìíní jì kó ló rò pé fẹ́ kìíní. prof ni a ti ṣàlàyé ẹ̀ ẹ̀dẹ̀ múra àtọmọdé àtàgbà ní níbọn níṣì ọwọ́ sọ kẹ́mi rò pé ṣé ti mí ni wà tẹ́lẹ̀. bàbá yìí tó bá ọ̀rá ní ìbọn tó bá bá mi wàhálà ni èyí rẹ̀ mọ̀ pé kúrọ̀sì ni o èmi ò gbà owó kẹ́ni tó pọ̀ mi kò sí mi tẹ́ bẹ́ẹ̀ lọ sí mi tẹ́lẹ̀ mo tẹ́ bá mi pò lónìí yìí gbogbo ayé ni ó gbọ́ pákínní ọwọ́ rẹ̀.